ti Akede ǹjẹ́ gbọ́ nǹkan tí àfáà sọ bọ́ kí tó wá sọ̀rọ̀ ẹ dájọ́ lọ wò. confam ni Qdot mọ nǹkan tó ń sọ reality ni Qdot sọ ó láwọn tó kan Jésù má gbélébù wọn ò lè gbé náà wojú Ànábì láti bó síbo níbi táwọn Abubakar wà táwọn Umar. Thank God ẹ̀yin náà confam pé nǹkan tí Qdot kọ nínú orin ẹ̀ pé ipa tó pa Jésù wọn ò lè ṣe bẹ́ẹ̀ pa Anobi àdẹ́sọ́ látọjọ́ yìí ẹ̀dẹ̀ sọ pé irọ́ là ń pa but ní agbára Elédùmarè òótọ́ máa tẹnu ara yín jáde díẹ̀ kí ni Qdot sọ nínú orin ẹ̀ tí àfáà sọ wípé confam ni ó ní ipa tó pa Jésù wọn ò lè ṣe bẹ́ẹ̀ pa Anobi tí àfáà dẹ̀ sọ wípé confam ni but nǹkan tó wáyé àfáà ni wípé kí ni Qdot bá dé comparison tó ń ṣe láàrin Jésù àti Anobi òun ni òye àfáà tẹ́ bá lọ gbọ́ chorus yẹn dáadáa ó ní àsọmọ nílé tó bá jẹ́ pé àfáà ìmọ̀ ọ̀rọ̀ ni tó dẹ̀ ní etí ọ̀rọ̀ ó yẹ kó máa ọwọ́ bojú ni kò yẹ kó máa jáde kó máa bóyín ṣe bẹ́ẹ̀ yìí ní wípé Anobi yín òun ni perfect person báwo la máa wá bá perfect person lábẹ́ ọmọ nílé torí ẹ̀yin náà sọ wípé nǹkan tí Qdot ti sọ confam ni pé ìpàtọ́ gba Jésù wọn ò lè ṣe bẹ́ẹ̀ pa Anobi nítorí ó ní àwọn sàmbé ó ní àwọn umau nísìnyí ibi ẹ̀yẹlẹ́ má ti mọ̀ wípé àwọn sàbẹ̀ they are bunch of ọmọ nílé ẹ má ti mọ̀ wípé they are bunch of ọmọ nílé tàbá dẹ̀ sọ fún yín pé Anobi ìwà tó wù lélẹ̀ ìwà ọmọ líle tó wù lélẹ̀ ẹ má ní irọ́ ní ká fò ká lè ṣó but thank God ẹ̀yin fún ilẹ̀ fún ara yín confam pé ikú tó pa Jésù kò lè ṣe bẹ́ẹ̀ gbà tó jẹ́ pé táwọn bá fẹ́ pa Anobi bẹ́ẹ̀ àwọn ẹ̀ máa forí fọ́gò wọ́n máa sọ pé kọ́ máa lọ kọ́ máa igi òní òun ní igi máa dá lóko tó máa para lé àwọn forí fọ́gò èèyàn ọ̀ka ló wà lẹ́yìn Anobi nǹkan tí ikú yẹn ò ṣe lè pa Anobi nìyẹn nítorí àwọn bunch of ọmọ nílé ni ó wà lẹ́yìn Anobi tó jẹ́ pé Anobi gọ́gọ́ ló jẹ́ olórí wọn thank God ẹ̀yin fáyé confam ẹ̀ gbà tó jẹ́ wípé nǹkan tó yẹ kí understand lọ understand èdè Arabu lẹ lọ understand báwo lè ọmọ ṣe sọ Yorùbá sí yín tẹ máa bóyín báyìí mọ̀ wípé ọ̀rọ̀ burúkú ni Qdot tọ́lù yín ṣe rí àwọn pípù yìí especially ẹni tó sọ̀rọ̀ yìí kò yẹ̀ṣẹ̀ ń ṣe fídíò ìlú Ìlọrin rèé ó jẹ́ kiri kan kéwù nìkan ló wà lágbárí wọn àti nǹkan tó bá sọ fún wọn ọmọ ọ̀nà àtinúdá wọn ò ní pé káwọn gbé làkàyè lẹ̀ kí ní tẹ́ni ìsọ yìí ṣé ó yìn wá ní àbò ń bú wa ó ìyẹn absent capital letter absent ẹni tí Akede èmi ọjọ́ tí máa ń pẹ́ tí máa ti ń sọ pé mi ò ń ṣe set àwọn pípù yìí wọn ò tó Akede gbé sáré gbé ìmọ̀tọ́ lọ́kọ́ èmi tí mo tẹ ọlọ́kọ̀ kankan tí bá sọ̀rọ̀ báyìí gbogbo fídíò tó bá ṣe máa rọ́bìṣì ẹ̀ ni kò kẹ́jẹ́ pé máa sọ pé nǹkan tó ń sọ bọ́ máa fi ní àwọn nǹkan tó yẹ pé nǹkan tẹ́ni ìsọ kò bá làkà ìmọ̀ ẹ̀yìn náà gbé sí dédé làkà yẹn tí Akede ó lè confam pé nǹkan tẹ́ni ìsọ reality ni bí Anobi ṣe jẹ́ nìyẹn tá a bá lè sọ wípé ìwà t'Anobi wù lélẹ̀ ìwà ọmọ líle tó wù lélẹ̀ ẹ máa ní pé irọ́ ni èèyàn dẹ̀ kan tó sọ pé àsọmọ nílé ẹ̀ sáàpù burúkú l'Anobi mú ló fà Anobi ṣe nínú orin ẹ̀ ṣé wá rí láti ilẹ̀ lèmi ti máa ń fọ́ fún orin Qdot ajá Qdot tó bá rí kò dẹ̀dẹ̀rẹ̀ ń gbó kò rí Ọbàtálá ńlẹ̀ pé ikú tó pa Jésù kò lè ṣe bẹ́ẹ̀ pa Ọbàtálá gbà tó mọ̀ wípé Ọbàtálá is a very gentle person but Anobi forí fọ́gò ni.